bá dọ́jọ́ ọjọ́ pé bàbá dóṣùwòṣù àpò òní lọ́jọ́ bí Abíọ́dún Johnson ọmọ kò gbọdọ̀ olówó orí Abíọ́lá kò gbọdọ̀ bàbá Israel bàbá Stephen náà ni mò ń wí ará Sódẹ̀kẹ́ ọmọ wọn lábẹ́òkúta ọ̀dàmọkùnrin yáyáyá ọ̀dàmọkùnrin yọ́yọ́yọ́ Abíọ́dún máa ń sọ̀rọ̀ kí ló ń jẹ́ kọ́lọ́rọ̀ ọmọ gbọ́ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ọlọ́rọ̀ ó ṣe á kí ọmọ asẹ́mọ̀ lójú bó bá fẹ́ somi ó somi bó bá fẹ́ ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ ṣé bí bàbá ńlá bàbá yín ló tẹ̀gbádó ọmọ Sódẹ̀kẹ́ ọmọ Ẹ̀gbá àgbà gbogbo ẹ̀yin lẹ lákè ẹ̀yin lẹ lòkè ọ̀nà ẹ̀yin lẹ ní gbàgùrà ẹ̀yin náà lẹ lẹ̀gbá òwú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin gangan lẹ́ni bára ẹni tó bá mọ orísun ìlú gangan ni ẹjẹ́ gbẹ́lú ọ̀hún fún ọjọ́ sí mo ní kí bàbá yóò fọ̀rọ̀ mi wọ́n ní kí n kúnyán lẹ́bẹ́ kí n roka lẹ́bẹ́ mo kúnyán lẹ́bẹ́ mo roka ọ̀hún lẹ́bẹ́ tán pẹlẹbẹ igi náà ná pélé mi lọ́wọ́ o ó tún dẹ lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ní bàbá yóò fọ̀rọ̀ yìí lọ̀ mí wọ́n ní kí n kúnyán lẹ́bẹ́ wọ́n ní kí n roka lẹ́bẹ́ mo kúnyán lẹ́bẹ́ bẹ́ẹ̀ mo roka lẹ́bẹ́ pẹlẹbẹ igi náà pélé mi lọ́wọ́ òjàre ó tún dẹ lẹ́ẹ̀kẹta ọ̀wẹ̀wẹ̀ mo ní àfọ̀rọ̀ yìí lọ̀ mí nílé bàbá tó bí yín lọ́mọ wọ́n ní kí n kúnyán lẹ́bẹ́ wọ́n ní kí n roka kán bọ̀ lọ́jọ́ mo kúnyán lẹ́bẹ́ tán mo roka kán bọ̀ lọ́jọ́ pẹlẹbẹ igi náà padà gbélé mi lọ́wọ́ o àṣẹ yúnmúyúnmúyúnmúyúnmúyúnmúyúnmúyúnmúyúnmú náà lòrò ké o ọmọ Abẹ́òkúta ọmọ lísàbí ọmọ agbóhùnkúrò àkàlà ọmọ erinjogún ọlá ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn tí ọmọ arídìí ògbó lójú ogun ará akémàjòjò gbẹrúmọjò gbẹ̀kọ́ ogun ló lé bàbá yín dábẹ́ Olúmọ àtùbútúbú ọlọ́rọ̀ lọ́mọ Ẹ̀gbá ọmọ ajíkọ̀wọ́ àlejò bọnu wọ́n bí mi láké mọ̀sẹ̀ dúgbò bí ìjẹgẹ wọ́n bí mi nígbàgùdà mọ́mọ́láyà bí òkè ọmọ agbáradòdì mú ẹ̀yìn dà ọmọ òru là á ṣèkà èèyàn tó bá ṣe rú ẹ̀ lábẹ́ mọ́jú olúwa rẹ̀ ò ní lè farare lọ wọ́n bí mi láké mọ̀sẹ̀nu wúyẹwúyẹ wọ́n bí mi gbàgùrà mọ́sọ̀ dídùn kò sí tí wọ́n ń ṣe ní Mẹ́kà tá kì í ṣe lẹ́gbàá alágé wa wọ́n mú omi sẹ̀mìsẹ́mì ní Mẹ́kà àwọn ń modò ògùn wọ́n ń gòkè àràfá ní Mẹ́kà àwọn ń golúmọ tiwa ìlú Abẹ́òkúta níbi ọba márùn gbẹ́jẹ tí ò dẹ̀ síjà láàrin wọn Abíọ́dún kò gbọdọ̀ kú olówó orí Bíọ́lá yẹ̀ẹ́sì kò gbọdọ̀ kú ọkùnrin tọkùnrin ní egun ńlá ti parí ikú ẹ̀ bọ́ra ti bọ́ wọn lásọ ọmọkùnrin fàkàfìkì bí rélùwé Abíọ́dún Johnson ọmọkùnrin tì bí ẹni tó fìdí ìbọn tì yàgbó yájú bí Ọ̀ṣun Òṣogbo a kì í gbá sọsọ lójú lóde Ọ̀yọ́ ta ní jẹ́rẹ́ Abíọ́dún èyí finá kò ṣe gbá lójú kò ṣe tẹ̀mọ́lẹ̀ kò ṣe tì dànù ọmọkùnrin kàkàkà ọmọkùnrin kókókó ọmọkùnrin pẹ́ńpẹ́ń ọmọkùnrin wàlìtà kòmìnì tí ó bẹ̀rù kò gbọ́dọ̀ kú Johnson Ọlọ́run ò gbé ọyílẹ̀ lórí ògo rẹ̀ ọ̀tá tó ń bínú kí ló ń pa wọn láyà lórí ọ̀rọ̀ rẹ̀ arítẹnimọ̀ ń wí ni wọ́n ti fàpá àdìjẹ̀jẹ̀ bó tiẹ̀ mọ́lẹ̀ Abíọ́dún ọmọ kò gbọ́dọ̀ kú ó ti sọdún èyí náà wá ṣe tẹ̀mí ìlọ́lá Olódùmarè ọba iwájú lójú tó ń gbé iwájú lọ́mọ lọ ó ní rẹ̀yìn láéláé ọdọọdún ní sẹ́kórúwé ọdọọdún lẹ̀wá wà ọdọọdún ló sì mọ bẹ lọ́lá Olúwa àmọ́dún òjìnà kẹ́nu mọ́ mẹ́ẹ̀bùsù jẹ́ olólùfẹ́ rí ọ̀wọ́n Abíọ́lá kò gbọdọ̀ Mama Voice ló ní kí n fèyí kì ọ́ délédélé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò níbejì rè ó ní káyére bára wa ṣe ẹjẹ́ àjọ sàmì ẹ̀.